بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا مكر الله والله خير الماكرين، ومكروا مكر الله والله خير الماكرين، ومكروا مكر الله والله خير الماكرين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Akí Ọlọ́run àfi ìfánilọ́ Muhammad sallallahu alaihi wasallam, kí Ọlọ́run bá kó mọ́sá ìta kíkí wa, kí Ọlọ́run bá kó mọ́sá ìta yìnyín wa, kí Ọlọ́run bá kó mọ́sá ìtìlú wa. Mo kí gbogbo wa pé a kú ọjọ́ ńlá yìí ni Ọlọ́run bá yóò ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ayé àti ní ayé rẹ̀. Ẹ̀mí gbígbà àtàláfíà ara, kí Ọlọ́run bá kó jogún ní fẹ́ni kọ̀ọ̀kan, kí Ọlọ́run bá kó ṣe nígbà àgbà tí ó péye fún gbogbo wa, kí Ọlọ́run bá kí wọ́n dá wa láàmú. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fi àníyàn tó dáa ẹ fi ń bá wa lórí àwọn gbogbo àwọn nǹkan tí gbọ́lọ́ gbogbo àwọn tí Ọlọ́run ní kí wọ́n dúró tì wá lórí àìṣe. Àbí Ọlọ́run bá kí Ọlọ́run bá kí wọ́n fi ẹ̀yin náà sílẹ̀. Ìgbàgbọ́ tí ẹ ní sí látara Ọlọ́run sí wa la fi ń bẹ Ọlọ́run bá fún yín pé kí Ọlọ́run bá kó wa ṣe dáadáa fún yín. Gbogbo nǹkan yín tí mí àti tí ò mí, Ọlọ́run bá kò ní fi ọwọ́ ìbàjẹ́ kò ní fi sí, tèmi ní fi kan. Wọ́n fi àsìkò yìí tó fi rọ̀ wá lọ́dà bẹ́ẹ̀ ni kò ti di necessity fún wa tó yẹ pé tí kò bá kárí rẹ̀ ó fẹ́ máa di gẹ́gẹ́ bí àdéhùn táwa náà ṣe pẹ̀lú YouTube. Ìgbà nǹkan tá a feel kalẹ̀ ó ti di dandan fún wa láti wípé kí a gbìyànjú kí a mọ̀ sọ fún ká máa ń ra wa létí ní gbogbo ibi tí a bá wà pé ẹ dákun èèyàn wa, àwa náà sì lè yan yín. Ọlọ́run bá kò ní ba nǹkan kan ẹnì kọ̀ọ̀kan wa jẹ́. Ẹ dákun ẹ máa bá wa share program wa yìí, ẹ sì máa bá wa like, kẹ́dẹ̀ máa bá wa make a comment ní oríṣiríṣi lórí rẹ̀. Share ta ní kẹ́ máa bá wa share rẹ̀ ó padà ṣe ìwúlò fún wa dáadáa, ó sì padà wúlò fún ìlú. Gbogbo àwọn tán fi ọwọ́ wọn tán fi share ọ̀rọ̀ tí bàbá wa Abdulrazak Alhaji Abdulrazak Adédìgbà tí wọ́n sọ tó fi lọ rí padà kan adájọ́ tí ó ń ṣe kéèsì Ògbómọ̀ṣọ́ lọ́wọ́. Gbogbo ọ̀rọ̀ tí kálukú tí wọ́n sọ àti gbogbo àwọn tó share rẹ̀ tó fi lọ kàn wọ́n lára. À ń fi àsìkò yìí bí Ọlọ́run bá wípé gbogbo ibi tí wọ́n bá wà kọ́ náà bá kọ́ wọ́n ṣàgbọ́n bá ṣe dáadáa fún gbogbo wọn. Ọwọ́ tí wọ́n fi bá wa share àwọn program yẹn títí tọ́lọ́run fi ní kó fi wá kan ọ̀dọ̀ adájọ́ lára, ọwọ́ náà kò ní fi gbé wọn sí. Ojú tá sì fi wò Ọlọ́run bá kò ní gba ojú náà. Làákàyè àti títán fi gbọ́ Ọlọ́run bá kò ní jẹ́ kó di mọ́ wọn lára. Àwa dúpẹ́ fọ́lọ́run wípé bọ́lọ́run ṣe wá ní kí kíní ẹ̀ náà kò ṣiṣẹ́ tó fi lọ rí ṣiṣẹ́ láàdú fi dára the judge tó ń ṣe kéèsì Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ tó fi wá kàn wọ́n lọ́wọ́. Ọgbọ́n àti làákàyè àti ìdúró ti òdodo àti ìpáyọ̀ Ọlọ́run tí wọ́n ṣe tán fi bọ́ sí orí ọ̀rọ̀ náà tán fi lọ sí court lórí rẹ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run bá yóò bá wa sọ àwọn náà lẹ́san tó péye. Mo ń fi wá fi lé ìfi rọ̀ wá pé ẹ dákun tí Ọlọ́run ẹ máa bá wa share program wa, kẹ́ máa bá wa like, kẹ́ máa bá wa make comment lórí ìrìnàjò rẹ̀ torí pé kí ni, torí pé kí ó lè máa tètè máa jáde, kí àwọn fídíò tá a bá ṣe ẹ máa rí pé nígbà míì tá a bá ti pé ẹ káàárọ̀ àpò ọjọ́ 9 ní kankan ọ̀rọ̀ tá a ṣe níjọ́ Friday ni ẹgbẹ́ ẹ̀sìn wọn tó jọ Saturday sí wọ́rọ̀ ní pé yóò jáde kì í ṣe nǹkan míì torí pé nígbà tí level of share tí ó bá ti kìí sí pé quality ló sí lára
fídíò yẹn táwọn àpò quality rẹ̀ bẹ́ẹ̀ pa àwọn quality control wọ́n ń dílé rẹ̀ wọ́n ń ṣe kíní but wọ́n ti pé number of share tó ń ṣe pé view nìkan kọ́ number of share wọn ò pé tó àwọn kan ní wọ́n ti ráyè rẹ̀ nísìn wọ́n dẹ̀ tó máa fọgbọ́n wo side ìbò ni wọ́n ti ń wò jù so wọ́n jẹ́ kó tóbi wo time yẹn kó tóbi wọ́n bẹ̀rẹ̀ sí máa release rẹ̀ jáde so wọ́n dẹ̀ fẹ́ pé bí wọ́n ṣe ń jáde kí ọwọ́ wa kó ti máa tẹ̀ so àwọn tó bá ti subscribe ẹ̀ dápẹ́ subscribe ẹ̀ lè lórí tẹ notification button tí ó bá ti ń wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n mọ̀ notify yín tẹ́ wọ́n ní nǹkan tí a bá sọ ọlọ́run bá kò lè bá kankan ẹnì kọ̀ọ̀kan wá jẹ́ so kó lè pé máa lọ jìnnà ọ̀rọ̀ yìí ó dá lórí Ògbómọ̀ṣọ́ náà ni àti àwọn ìdílé tí ọlọ́run ní kí wọ́n fẹ́ mọ jẹ́ bí àwọn alátakò fún kábíyèsí tí wọ́n fi ara pamọ́ ṣùgbọ́n àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá wípé wọ́n ti fi ọwọ́ ara wọn wọ́n ti fi tú àṣírí ara wọn jáde so àṣírí ara wọn tá sì tú jáde a ò ní fẹ́ sọ púpọ̀ lórí rẹ̀ torí pé ọ̀rọ̀ ẹnu wọn àti ṣíṣí wọn ńlá fi hàn ayé tí wọ́n bá wá rí rẹ̀ pé nígbẹ̀yìn rẹ̀ a ó wá jọ wá mọ bíra wa léèrè pé ta ní tanra wọn nínú àwa pẹ̀lú wọn ní ìlú àwọn iléèwò náà ń wá ìṣubú fún ìlú àwọn iléèwò ni wọ́n wá dídá ìjà ẹ̀sìn sílẹ̀ nílùú wọn kí ní kan láàmú ni pé lópin ìgbà tí wọn bá ti wà lórí òdodo ọlọ́run ọba ìmọ̀ pẹ̀lú ẹni bá wà lórí òdodo nígbà tí ọ̀rọ̀ kéèsì tó fi bẹ̀rẹ̀ kó tó bẹ̀rẹ̀ a ti wí fáwọn kan ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ìgbà náà a ò tíì sí lórí YouTube ṣùgbọ́n nígbà tí a dórí YouTube a wá sọ fáwọn èèyàn wípé jẹ́jẹ́ mọ̀ pé kéèsì Yunusa pẹ̀lú ìlú ó ti wáyé rí tí wọ́n fi sọ pé wọ́n gbé kúrò ní court àwa sì dá wọn lọ́gbọ́n tẹ́ bá gbé kún court bẹ́ẹ̀ ṣe máa tẹ́gbẹ́ ti ní court order lórí rẹ̀ nínú ọgbọ́n tá a dá wọn tí wọ́n tẹ̀lé ọgbọ́n náà nígbà náà ló mú kí ọwọ́ àwọn èèyàn Yunusa kó bá àwọn ará ilé Ayélára tí wọ́n fi nà wọ́n àwọn ọmọlẹ́yìn Yunusa wọ́n ń gbé fídíò yẹn kálẹ̀ káàkiri wọ́n lọ rí gbé fọ́tò mi lọ́kọ́ọ̀dẹ̀ wọ́n lọ rí papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí mo ti sọ fídíò ni wọ́n dẹ̀ ṣe tí wọ́n yọ kúrò Jàmọ́ Ọláìtàn mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gidi gan torí pé ó fi òwe pé ó gbé jáde láti fẹ́ fi ṣèbàjẹ́ mi wípé ẹ wá gbọ́njú lọ́ba ní kàún wí o àwọn náà fẹ́ dà lù wọ́n náà fẹ́ lọ gba mọ́sálásí wọ́n náà fẹ́ ṣe kíní bọ̀dù àdúpẹ́ fọ́lọ́run pé nǹkan tí mo wí kọ́ ẹ̀ a sì dúpẹ́ fọ́lọ́run wípé fídíò yẹn náà lọ́lọ́ ní kí o lò against ẹ bá mi wo fídíò yẹn. ẹjọ́ ti lọ sí court wọ́n ti ní ká gbẹ́jọ́ kúrò pẹ̀lú àwọn Ṣọ́yìn council èyí tó kù nínú rẹ̀ náà ni pé wọ́n ní káwọn ìdílé kan lọ rí yanjú ọ̀rọ̀ wọn nínú ilé kí wàá ló lè fa nǹkan tí Yunusa ò fi lè lọ sílé láti pé kan lọ rí yanjú rẹ̀ àbáṣe nímọ̀ràn pẹ̀lú wọn nígbà náà pé kan lọ bá Yunusa láti pé kan jọ sọ ọ̀rọ̀ yẹn bọ́jẹ́ pé mọ́sálásí náà wọ́n ti jọ ọ̀rọ̀ rí sọ ṣùgbọ́n tá bá fẹ́ ṣe kí wọ́n make sure pé àwọn tètè lọ kó tó di wípé wọ́n kírun jímọ̀ ìta náà wọ́n ti sọ àìbá mọ̀ tí Yunusa bá wá takú tó bá wá sọ di ariwo ẹnu kí ọlọ́pàá ọjọ́ wá kó gbogbo wọn níjọ́ náà ni àtàwọn Yunusa kan lọ rí mọ rojọ́ ní police station by the time tán bá wà ní police station tán máa ń rojọ́ ní police station a ó lọ rí ti mọ́sálásí pẹ̀lú àṣẹ àwọn ọlọ́pàá pé a ò ní fẹ́ kán dógun lẹ̀ fún wa kì í ṣe pàwọ́ gangan la fẹ́ lo agbára kankan nínú ẹ̀kọ́ tàjọ kọ́ fúnra wa nígbà tí wọ́n ṣe wọ́n lọ rí gbé àwọn ìgbésẹ̀ kan tó yàtọ̀ sí bá ṣe ní kí wọ́n ti ṣe wọ́n lọ sí mọ́sálásí láti lọ rí kírun kí ló ṣẹlẹ̀ láàrin ara wọn this is a story we cannot tell
personally mi ò lè sọ, àwọn ni wọ́n lè sọ. Ṣùgbọ́n fídíò yìí mo fẹ́ kẹ́ wo fídíò yìí. Mo rí pé tí bá mi rí fídíò yẹn, ó kọ́ ti fídíò mi yẹn ló gbé fọ́tò mi yẹn sí, fọ́tò tó ń lò lórí Facebook ló kọ́ ti tó gbé sí tó fi ṣe audio video, but kò rí ọgbọ́n dá sí fídíò ibi tí wọ́n gbé ti ń lu àwọn bàbá ilé Ayélára àti DKP wọn, Síkírù Àmín tí wọ́n lù ní mọ́sálásí. So kí ni mo sọ fún mi ṣàṣejù? Kò sí nǹkan tí mo sọ fún mi ṣàṣejù. Mo sọ lálẹ́ tí mo ṣe lálàyé náà fún mi náà ni pé adájọ́ ní kí wọ́n lọ sílé káwọn yanjú rẹ̀ nílé. Ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ court torí o lè dá wàhálà ni. Ẹ má jẹ́ kí n tún repeat ara mi. Àdìsọ́ bí ẹ̀mí ṣe bí ẹ̀mẹ́ta fídíò náà láti gbé sílẹ̀. Ṣùgbọ́n tá a máa ń tàbí sọ fún Jàmọ́ Ọláìtàn àti àwọn olórí ẹ̀ bí irú tiẹ̀. Akin pẹ̀lú iṣẹ́ takuntakun tí ẹ ṣe. Tẹ̀tẹ̀ ráyè tẹ̀ ń wo fídíò wa yẹn, tẹ̀ ní láwọn fault wa tẹ̀ ń mú jáde. Àwọn ọmọ ṣiṣẹ́ lé lórí. Ẹ̀yin lẹ́yìn wò gẹ́gẹ́ bí fault, but àwa náà wọ́n tún wá ń dúpẹ́ pé ẹ̀yin náà tún wá ń lò. Bẹ́ẹ̀ ṣe ń lò fún wa gẹ́gẹ́ bí fault, àwa náà gẹ́gẹ́ tún wá ń rí gẹ́gẹ́ bí evidence tá a lò. Torí fídíò tẹ̀ mú kọjá ní ìsìn tẹ̀ lọ rí gbé kájí tẹ̀ lọ rí fi sí orí page títí yín. Tẹ́ sọ fún àwọn èèyàn pé kan like, kan share, kan click. Èmi Zubairu Muhammed Taofeek ni mo ṣe. So mi ò lè jiyàn ọ̀rọ̀ tí mo sọ níbẹ̀. Ẹ̀yin sì ní Abọ́bakú Yunusa ní báwo lẹ ṣe wá gbà fún ọ̀rọ̀ yẹn tó fi lè jáde. Wọ́n bá sọ pé wọ́n daft, ẹ mọ̀ pé bóyá wọ́n bú wọn ni, kò kí ń ṣe èkó. They are really daft. Gbogbo tí ń jáde nínú ọpọlọ wọn jáde sọ́dọ̀ wọn làkejì. Ìbàjẹ́ àti ebú ń jáde láti rẹ̀. Tó bá yẹ lẹ́yìn ìbàjẹ́ àti ebú, kò sí nǹkan gidi kan tí tún ti nínú ọpọlọ wọn tó tún jáde mọ́. Pé ní nǹkan gidi bá wà ní ọpọlọ tí ń bá ń jáde, sí wọn mọ̀ pé fídíò náà tó gbé jáde ní ìṣẹ̀tọ́ tó yẹ kí n repeat ara mi ní sí wọn mọ̀ pé wọ́n ti fi ṣàkóbá fúnra wọn. Ibi Síkírù tán sọ pé wọ́n fẹ́ lọ rí lò ní kóòtù tí ọlọ́rí jẹ́rìí fún wọn ní kóòtù ẹbí ni wọ́n náà nínú mọ́sálásí yẹn. Ṣé ọ̀rọ̀ oníkan oníṣòwò ti ṣeré? Ṣé rí mò ń sọ fún yín tẹ́lẹ̀ tí mò ń gbìyànjú láti mọ̀ sọ fún yín pé ẹ sọ fún wọn jẹ́ kí wọ́n gbẹ́jọ́ kó kóòtù ni wọ́n jẹ́ kí Yunusa ọmọ lọ obìnrin kankan torí pé Yunusa has got nothing to lose. Rather, ó ti fi ń make, ó ti fi ń cash out, ó ti fi ń rí owó tó fẹ́ rí. So àmọ́ torí àlàáfíà ìlú, nǹkan tí mi dẹ́ ń gbìyànjú tó kí n mọ̀ sọ bẹ́ẹ̀ ni pé àwàdà náà ń pè tẹ́jú kí ní ìbá lè parí tán. Ẹ̀yin tẹ́ bá wà involved nínú rẹ̀, dẹ̀ rí ibi tẹ́ fẹ́ gbé ẹ̀ṣẹ̀ sí ni ó mọ̀ jẹ́ problem fún yín. Nínú irú bẹ́ẹ̀ tí àwọn ìdílé àwọn Fascobless tí wọ́n ń bẹ̀rù wípé ó mọ̀ lè ṣeṣe tó báyìí kó mọ̀ ṣẹlẹ̀ táwọn ò nílé níbi gbẹ́sẹ̀ sí. Èlò wọn tí wọ́n fi jáde, tí wọ́n fi ṣe, wọ́n sọ ọ̀rọ̀ yìí lórí platform ní èmi mo convert ẹ̀ mo sọ di audio video. Mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí àwọn family Fascobless tí wọ́n rí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه
wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Adọ́pọ̀ fún Ọlọ́run, àfihàn fún Ànábì Muhammad. Mo fẹ́ ṣe rejoinder sí show tí Àmọ̀tẹ́kùn ṣe lórí ọ̀rọ̀ Abu Imran Fasciculus tí pẹ̀lú ìdílé wọn, ìdílé Osifila. So ó yẹ kí a sọ lórí rẹ̀, pàápàá jùlọ position family pẹ̀lú issue tó ń ṣẹlẹ̀ ní ìlú. Ẹ rí i pé ilé Osifila gẹ́gẹ́ bí gbogbo ilé yòókù náà nínú ìlú Ògbómọ̀ṣọ́ ni gbogbo wa náà la wà divided, tó ń kálukú ní ìkángun tó ń support either ti imam tàbí ti kábíyèsí. So fún observation àkọ́kọ́ pẹ̀lú nǹkan tí Àmọ̀tẹ́kùn sọ, ilé Osifila kì í ṣe pé Christian nìkan ló wà ń bẹ̀. Christian wà ń bẹ̀, Muslim wà ń bẹ̀, àwọn ẹlẹ́sìn àbáláyé àwọn náà wà ń bẹ̀, gbogbo wa náà la jọ wà ń bẹ̀. So pẹ̀lú àánú Ọlọ́run, gbogbo wa náà la sì jẹ́ stakeholders nínú ilé náà. Now ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ rí àwọn write-ups tàbí àwọn fídíò show tí Abu Imran tí wọ́n ń ṣe, so pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ in tó ń ṣẹlẹ̀ ní inú ìlú, so family láti ní kí wọ́n pa kíyèsí rẹ̀ sí pẹ̀tọ̀. Kò sí tó wrong as a Muslim, as a blogger, to give support for whoever he likes. There's nothing wrong there. So ọ̀pọ̀lọpọ̀ wa náà, àwa tá ń support imam, Ọlọ́run ni á pọ̀ nínú ilé. Àwọn tá ń support ọba, àwọn náà wà ń bẹ̀. Èyí ò sì di wàhálà bí fìtínà kan ní àárín wa. Wọ́n kálukú ń ṣe àṣepọ̀ tó dáa nínú ilé ni. So ṣùgbọ́n position family òun náà ni wípé àti bàbá wa ọba kábíyèsí àti bàbá wa ìmáàmù àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́, a fẹ́ kí ẹnìkankan kó máa bẹnu àtẹ́lu personality òǹkálukú wọn àti ipò tó òǹkálukú wọn wà. Àpèrè Ṣọ̀ún, àpèrè tó yẹ pé gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ ìlú a gbọ́dọ̀ fún ní respect ni. Whatever tó bá rí ó wà ń bẹ̀ láàrin wa síra wa, that position should be respected. Position family nìyẹn. Bẹ́ẹ̀ náà ni àpèrè bàbá wa ìmáàmù àgbà fún Ògbómọ̀ṣọ́. Kódà bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ọ̀tá imam, gẹ́gẹ́ bí ọmọlúwàbí ó gbọ́dọ̀ respect position ipò yẹn, pé àwọn ni ìmáàmù àgbà fún gbogbo ìlú, then á dé respect personality wọn. So in tí family wa ń caution Abu Imran sí, òun náà ni wípé kò sí tó wrong. You can say whatever you like about imam or kábíyèsí, ṣùgbọ́n gbọ́n tó bá jẹ́ ọmọ èdè èébú, ìtanilábùkù, ìyẹpẹrẹ ẹni, ìrẹ̀rẹ̀ nílẹ̀ sí àwọn position yẹn àfẹ́. Ẹni tó bá ń ṣe yẹn kì í ṣe kí bóyá ó ń support ẹnìkan lásán, àṣà èèyàn ni wọ́n máa ń pè nílẹ̀ Yorùbá, àṣà náà. So gbogbo nǹkan tó bá sọ, gbogbo nǹkan tó bá kọ, gbogbo nǹkan tí ó bá tàbùkù àpèrè Ṣọ̀ún, kò sẹ́ni kankan tó fara mọ́. So gbogbo nǹkan tó bá kọ lórí ọ̀rọ̀ imam kò sí tọrọ nǹkan, gbogbo nǹkan tó bá kọ lórí Ṣọ̀ún kò sí tọrọ nǹkan, ṣùgbọ́n wọ́n ṣèèṣì bẹnu àtẹ́lu àwọn àpèrè yẹn. Ọ̀rọ̀ tó jọ mọ́ èébú, ìyẹpẹrẹ ààyè, ìkórìíra ààyè òun, àníká má sọ ń bẹ̀. So kò dẹ̀ sí tó wrong pẹ̀lú position family. So kì í ṣe kí bóyá àwọn Christian tàbí àwọn tí wọ́n ń support ọba tàbí torí kí bóyá ọmọ wa kan náà wà láàfin tó ń ṣiṣẹ́ ń bẹ̀, àbí ìjẹ́ ọmọlúwàbí èèyàn àti ìjẹ́ mùsùlùmí tòótọ́, òun náà ni family ní kí wọ́n kálukú proof. Àwọ̀ ọ̀nà ara wa ní family pẹ̀lú pé tọ ìwọ tó bá mọ̀ pé o support imam, má ṣèèṣì bẹnu àtẹ́lu ààyè imam, má sì bẹnu àtẹ́lu imam gangan fúnra wọn. Ọ̀wọ̀ tó dáa ẹ jẹ́ ká fún wọn. Ìwọ tó support imam, má bẹnu àtẹ́lu kábíyèsí, identity wa nínú ìlú nìyẹn. Má yẹpẹrẹ ààyè wọn, respect tó tọ́ ká fún ààyè yẹn. So position family nìyẹn. So kódà bó bá yẹ pé blogger ní gẹ́gẹ́ bí Àmọ̀tẹ́kùn ṣe wí, tẹ́ pé ní fi ń ṣe
ìjẹ ìmu so ọ ní láti wà cautioned kó má kọjá ààyè rẹ̀ sí àwọn àpèrè tó jẹ́ àpèrè identity ìlú bóyá tí ọba ní o tàbí ti imam so èyí ni family ń sọ so a sọ fún kó má ṣiṣẹ́ rẹ̀ a ní kó má ṣe ogun tó bá wù gbogbo wa náà la ní ipa táwa náà ń kó láwọn ibi tá a fi sí ṣùgbọ́n a lè ever bẹnu àtẹ́ lu àwọn ipò yẹn either ipò ọba ní o tàbí ipò imam so position family nìyẹn so ọ̀rọ̀ wípé ẹnìkan bá wá sẹ́nìkan ń bọ̀ ní nǹkan ẹnìkan ọ̀bẹ nìkan tẹ́lẹ̀ náà ẹnìkan ọ̀bẹ nìkan wá sẹ́nìkan tẹ́lẹ̀ ni wọ́n kàn lọ kó struggle sẹ̀mí ayé rẹ̀ náà ni àbí ṣùgbọ́n gbogbo abárí àwà láyé gẹ́gẹ́ bí ọmọnìyàn àtọmọlúwàbí so àwọn ààyè a gbọ́dọ̀ fún lọ́wọ́ àwọn ààyè a gbọ́dọ̀ fún lọ́wọ́ àpèrè Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ a gbọ́dọ̀ fún lọ́wọ́ gbogbo bínú bá ṣe wọlé máa bó wa tó ká má fẹ́ràn ẹni tó wà ń bẹ̀ àpọ́nlé tó yẹ respect tó yẹ a gbọ́dọ̀ fún ipò yẹn ká dẹ̀ fún ẹni tó wà ń bẹ̀ so bẹ́ẹ̀ náà ni àpèrè bàbá ìmọ̀ àgbà fúnlẹ̀ Ògbómọ̀ṣọ́ so a gbọ́dọ̀ fún lápọ́nlé tó tọ́ tó sì yẹ so alhamdulillah even ká ní a fẹ́ wo percentages àwọn tó ń support kálukú nínú ilé tá a bá ní àwa mùsùlùmí nínú family yẹn about 80% wa ajé yẹn ti bàbá ìmọ̀ àbí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò sẹ́nìkan nu àti ọmọ wa bú àpèrè Ṣọ̀ún a gbọ́dọ̀ bú wọn a sì gbọ́dọ̀ bẹnu àtẹ́lù wọn so Àmọ̀tẹ́kùn tó dẹ̀ ń sọ yẹn náà pẹ̀lú wa náà mo rò pé òun náà ti wà cautioned tó bá rántí sometimes ago nígbà tó wọn náà fẹ́ máa bẹnu àtẹ́lù àpèrè Ṣọ̀ún so inú mi dùn gbogbo program tí mo máa wù pátá òun náà ever máa bú Ṣọ̀ún tàbí kọ́ máa bẹnu àtẹ́lù àpèrè Ṣọ̀ún kí ló tó wà fi ní a máa caution ọmọ tiwa náà a caution rẹ o ní kó má ṣe tó ń ṣe o ṣùgbọ́n má bẹnu àtẹ́lù àpèrè Ṣọ̀ún má bẹnu àtẹ́lù Ṣọ̀ún tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn so àwọn ipò ọ̀wọ̀ ni a sì gbọ́dọ̀ fún wọn ní ọ̀wọ̀ wọn inú ilé tiwa náà Ọlọ́run ní àbá náà kó gbogbo ẹ̀ ń bẹ̀ ilé olóyè ní táwa náà joyè tá lólóyè lọ́wọ́lọ́wọ́ ń sìn ilé àfáà ni táwa náà ń jẹ imam so ó mì pé àwọn apò yẹn náà á máa fún wọn lọ́wọ́ wọn so àwọn tó jẹ́ mùsùlùmí nínú wa so bẹ́ni tí ẹ bá ṣe mùsùlùmí bá jẹ oyè nínú ilé wa náà á fún respect rẹ̀ á fún lọ́nà rẹ̀ even bàbá tó bí Abu Imran àwọn ni olóyè ilé wa tí wọ́n gbéṣẹ́ so ń gbà wọn wà ń bẹ̀ babaláwo ni wọ́n gbogbo onú ilé sì gbà fún wọn àti mùsùlùmí ni o àti kírísítẹ́nì so àjẹ́ kí ló dàrú torí pé wọ́n jẹ́ babaláwo bàbá wa ni wọ́n ẹni wọ́n wà ń bẹ̀ ní ìsìn mùsùlùmí ni àwọn kírísítẹ́nì àtàwọn tí ì ṣe muslim or christian náà wọ́n fún lọ́wọ́ tiẹ̀ náà ni so àpọ́nlé tó dáa nìyẹn tá à ń ṣe láàrin ara wa so bí wọ́n ṣe ń kọ́ṣẹ́ ń kálukú iná làwọn àwa family náà kọ́ṣẹ́ tiẹ̀ náà àbí ọmọ wa ló wà gẹ́gẹ́ bí secretary palace Ṣọ̀ún àbí ṣùgbọ́n dáadáa bí standing òun náà ní position tiẹ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ń bẹ̀ yẹn so àwa náà wà á nì táwa náà ń bẹ́ nù ilé so a ní láti kọ́ṣẹ́ ara wa gbogbo ẹni ìwú tá a bá ń tèkì tàbí tá a bá ń ṣọ̀pọ́ọ̀tì a gbọ́dọ̀ jẹ́ pé èébú tàbí láti máa ṣe níbẹ̀ tí a gbọ́dọ̀ very careful. adúpẹ́ fọlọ́run bá wípé ẹ ti gbọ́ nínú ọ̀rọ̀ tí ẹ gbọ́ tí wọ́n sọ yún tí mo fẹ́ kọ́ fẹ́ fà jáde fún mi tí mo fẹ́ kẹ́ lọ́ọ́ dímọ̀ ni pé wọ́n fẹ́ ṣe damage control ni tí ó sì jẹ́ pé kò lè work ọ̀pọ̀lọpọ̀ nínú wa la fọkàn sí wípé Fasco-Blaise ọmọ Ìṣẹ́yìn ni àwọn ọmọ Ṣakí lantaime ẹ̀bí òun gangan ò behave gẹ́gẹ́ bí ọmọ Ògbómọ̀ṣọ́ tàbí pé kìíní kan àwọn ìdílé yìí ẹ̀gbọ́n kẹ́kẹ́ bó náà ti ṣe wípé ìdá mẹ́jọ nínú mẹ́wàá nínú àwọn tí Yunusa làwọn ṣe so àwọn ìdá mẹ́wàá ìdá ogún tó kù ni làwọn tó jẹ́ pé Christian ni wọ́n nínú ọ̀nà wọn tàbí àwọn tó jẹ́ pé wọn ò ní ọ̀nà bí tí àwọn rìn but ìdá mẹ́jọ nínú wọn so what are we saying? We are dealing with enemies so ìdílé yín ń bá Kábíyèsí jà but torí pé ti fi percentage sí àwa bá secretary ààfin àbáwọn dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run bí wọ́n sí níbi ìbàjẹ́ Ọlọ́run bá yóò ṣe bá wa gbé wọn lọ́wọ́ sókè Ọlọ́run bá yóò kùn kò ní dá wọn láàmú àwa náà Ọlọ́run bá yóò ṣe wá lẹ́ni tí lè dúró ti òdodo tí èsì ka ẹsẹ̀ kúrò ń bẹ̀ no matter báyìí yóò káwọn ti ṣiṣẹ́ láti pé yóò dúró ti òdodo torí pé ọkẹ́ ọ̀yá òkùtù ọ̀rọ̀
wọ́n bá ta òkòtò irọ́ báyìí àwọn àgbààgbà wọ́n ní kì í ṣe kíni wọ́n ní kì í gbé ìjà nígbà tí wọ́n sọ pé ìdá mẹ́jọ nínú àwọn pé ìlànà ṣe tí Yunusa ẹnìkan stop yín ẹ wá tún wá mú àgbèrè yẹn ẹ̀wọ̀n tún wá ṣẹ̀ṣẹ̀ tó fi mú wé ìjókòó Yunusa sí Yunusa tó sọ pé gbogbo àwọn alágbára Ògbómọ̀ṣọ́ tó jẹ́ mùsùlùmí pé ọmọ òun ìní gbogbo wọn àtàwọn tẹ́ dáṣọ bọ̀ lọ́rùn àtàwọn tẹ́ gbé mọ́tò bọ̀ lọ́rùn àtàwọn fún lówó oúnjẹ àtàwọn èyí tó assist wọn lórí níbi family problem tó ṣe kálẹ̀ káàkiri tó wá délẹ̀ ẹ̀yin Yorùbá náà lẹ sí mọ́ sọ kíní kan fún wa tẹ́ ní ká gbọ́ ká gbà wípé ẹ mọ́ fi ṣe àṣàwọn ọ̀rọ̀ ni tẹ́ sọ pé báyìí yóò kí irun alábàárò ó ṣe gùn tó ẹni tó gbéṣẹ́ fún un lọ̀gá rẹ̀ Yunusa ò ṣetán láti fẹ́ bá ọ̀ àwọn tó sì gbé wá wọ́n kúrò tara wọn jẹ́ gbogbo àwọn tó náà bá ní wọ́n bá ní ìkápá lórí nǹkan tó wà lẹ́ pẹ̀lú nǹkan tó ń ṣe láàrin àwọn ìdílé káàkiri ọ̀nà tó bá lè gbà láti fi pẹ̀tù sọ́kàn ara wọn ẹ jẹ́ kí wọ́n jẹ́ ká ṣe àwọn tí wọ́n fẹ́ kẹ́ lọ rí mọ̀ ní pé Yunusa kò lè jẹ lọ báyìí ò kò lè ṣe rí yóò padà jíun ṣe gbogbo iṣẹ́ tó ṣe ní Ògbómọ̀ṣọ́ ó ṣe eré ní o kò rí ṣe o yóò jẹjọ́ rẹ̀ nígbà tí àsìkò rẹ̀ tí ó bá tó tí pé bá Yunusa wọn ní lọ yẹn èmi pẹ̀lú yín fẹ́ dàbẹ̀ ni pé a fẹ́ mọ̀ ṣe àwàdà ní Yunusa ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kò sí ní ìbàdàn. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.